ويأمرون بالمعروف. Itosona. Mo tún sọ lẹ́ẹ̀kan sí Arisiki ni wọ́n á máa gbà ó, ẹ̀dá kan kì í gbára wọn. Ǹjẹ́ ìtì ẹ̀ mọ̀ pàtàkì ìràwọ̀ nínú Arisiki? Ẹ jẹ́ kí n fi eléyìí tọ́ yín sọ́nà. Bólólùfẹ́ méjì bá fẹ́ra wọn ṣùgbọ́n tí ìràwọ̀ àwọn méjèèjì kò bá dé, ó ṣeé ṣe kí Arisiki àwọn ọmọ wọn kó má bàa wúlò fún wọn. Nítorí wípé ìràwọ̀ àti àdámọ̀ ẹ̀dá wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní o. Wọ́n máa rí jẹ bẹ́ẹ̀ sì ni wọ́n máa rí mu, ṣùgbọ́n kò lè dàbí kí ìràwọ̀ àwọn méjèèjì bá dé. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ wá. Ìràwọ̀ kan bẹ tí à ń pè ní erùpẹ̀ funfun. Tí wọ́n bá jọ fẹ́ra wọn àti ìràwọ̀ kan tá à ń pè ní iná tó gbóná riri, ìdíwọ́ àti wàhálà máa fẹ́ pọ̀jù nínú ìdílé yìí. Ṣùgbọ́n bí wọ́n bá bí ọmọ tárísìkí rẹ̀ kún dẹ́dẹ́, ìyàtọ̀ a máa wà fún wọn díẹ̀díẹ̀ nínú ìdílé yìí. Àní ìràwọ̀ kan tún bẹ tá à ń pè ní erùpẹ̀ eruku. Tí ìràwọ̀ yìí bá fẹ́ra pẹ̀lú ìràwọ̀ kan tá à ń pè ní iná tó ń kọ yanranyanran, ó ṣeé ṣe kí wàhálà díẹ̀díẹ̀ máa wáyé nínú ìgbéyàwó báyìí. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fi wọ́n ṣe kòńgẹ́ tí wọ́n bí ọmọ tárísìkí rẹ̀ kún dẹ́dẹ́dẹ́, ó ṣeé ṣe kí Arisiki ọmọ yìí kó máa ran àwọn òbí rẹ̀ méjèèjì lọ́wọ́. Bẹ́ẹ̀ sì tún ni ìràwọ̀ kan bẹ tá à ń pè ní agbára omi. Tí wọ́n bá fẹ́ra pẹ̀lú ìràwọ̀ kan tá à ń pè ní iná àtùpà, Ọlọ́run bá fi wọ́n ṣe kòńgẹ́ tí wọ́n bá bí ọmọ tárísìkí rẹ̀ kún dẹ́dẹ́dẹ́, ó di dandan tárísìkí rẹ̀ kó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn òbí rẹ̀ méjèèjì. Àdúrà mi fún oníkálùkù wa náà ni wípé Ọlọ́run má jẹ́ ká kú fún ọ̀táyọ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ìdílé irú eléyìí ṣẹlẹ̀ sí, ṣùgbọ́n tí òye kò yé wọn wípé ó yẹ káwọn ó dìde káwọn ó lọ ṣàwárí ara wọn. Ìwọ gangan tó ń gbọ́ mi, ǹjẹ́ ìwọ náà tiẹ̀ ṣàwárí ara rẹ? Ṣàwárí ara rẹ lénìí, bóyá àwọn nǹkan tó ń jẹ tí ò yẹ kó o máa jẹ, bóyá nǹkan ń bẹ tó ń mu tí ò yẹ kó o máa mu, bóyá àwọn nǹkan ń bẹ tí wọn náà ń wọ̀ láṣọ tí ò sì yẹ kó o máa wọ̀. Ṣàwárí ara rẹ ọjọ́ tó lọ. Àwọn tí wọ́n bá tún wá lárísìkí wọn, bí ẹni tó wá mọ̀ wípé ìdààmú a máa wà fáwọn tí wọ́n bá ti gba àrísìkí wọn lọ. Bí wọ́n ṣe ń lárísìkí ọkùnrin bẹ́ẹ̀ náà ni wọ́n ń lárísìkí obìnrin. Ẹ jẹ́ á jọ wò ó lápá àtọ̀dọ̀ àwọn obìnrin náà. Obìnrin tí wọ́n bá ti lárísìkí rẹ̀, bóyá látara ìbálòpọ̀ sex, gbogbo ọkùnrin tó bá dáyàdé wọn tí wọ́n ti jọ ní nǹkan kan pọ̀ lẹ́yìn tí wọ́n ti lo àrísìkí rẹ̀ yìí, ìdààmú a máa bá àwọn ọkùnrin yìí ni o. Nítorí wípé wọ́n ti gba èyí tó wúlò kúrò lára obìnrin tí wọ́n jọ ní ìbálòpọ̀. Ọkùnrin tí wọ́n bá wá gba àrísìkí tiẹ̀, kí ni tí ó ṣẹlẹ̀ sóhun tiẹ̀? Ọkùnrin tí wọ́n bá gba àrísìkí rẹ̀, gbogbo àdáwọ́lé rẹ̀ kò sí kankan nínú gbogbo ẹ̀ tí ó yọrí sí dáadáa. Gbogbo àdáwọ́lé rẹ̀ ni ò ní máa yọrí sí dáadáa mọ́, ìyẹn ọkùnrin tí wọ́n bá ti gba àrísìkí rẹ̀. Ọkùnrin tí wọ́n bá ti gba àrísìkí rẹ̀, ìfàsẹ́yìn ni ó máa bá níbi gbogbo nǹkan tó bá ń ṣe. Nítorí náà, ẹ̀dá tó bá ti wà tí kì í bá tẹ̀lé àkọsẹ̀jáyé rẹ̀, irú wọn ni wọ́n máa ń ṣe lásán. Ọlọ́run má jẹ́ a ṣe lásán, Ọlọ́run má jẹ́ a sìn wọ́n wá sáyé.
ẹ jẹ́ ká sọ díẹ̀ nínú ìràwọ̀ iná tí wọ́n bá fẹ́rẹ́ jẹ́ fún. Inú bíbí ló máa ń lé oore jìnnà sí ìràwọ̀ iná. Inú bíbí ló máa ń lé oore jìnnà sí wọn. Ìbálòpọ̀ láti ẹ̀yìn ó máa ń fa wàhálà sínú ayé wọn. Ó túmọ̀ sí wípé kò dára kí ọkùnrin tó bá ń lo ìràwọ̀ iná kó máa ṣe doggy style. Bẹ́ẹ̀ dẹ̀ tún ni kò tún dára fún ọkùnrin tó bá ń lo ìràwọ̀ iná kó máa fi ọwọ́ nu òógùn ojú rẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ tún ni kò dára fún ọkùnrin tó bá ń lo ìràwọ̀ iná kó máa sùn ní ìhòòhò. Bẹ́ẹ̀ dẹ̀ tún ni kò dára fún ọkùnrin tó bá ń lo ìràwọ̀ iná kó máa parọ́ mọ́ra rẹ̀ lórí nǹkan tó já sí wípé ó mọ̀ pé òun ṣe é, nítorí wípé èpè á máa tètè já irú àwọn ìràwọ̀ báyìí. Aládùúrà fún oníkálukú wa tẹ́ ń gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí nílé wípé ìrìn àjò ayé wa kò ní dàrú. Ọlọ́run wípé gbogbo yín náà lẹ gbádùn àwọn àlàyé wa tá a ṣe yìí. Èyí tá a ṣe yìí ìtọ́sọ́nà ló jẹ́, kò sí fún ẹbọ, kò sì tako òfin Ọlọ́run ọba, nítorí wípé ìmọ̀ mathematics, ìmọ̀ ìṣirò, ìmọ̀ hisab ńlá fi yanjú rẹ̀. Ẹni tó bá wá lọ́rọ̀ kan tàbí méjì tó fẹ́ béèrè lọ́wọ́ mi, ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà mi yìí 09013131710. Àánú Ọlọ́run ọba yóò máa bẹ pẹ̀lú yín, èmi pẹ̀lú yín, ire láàjọ tó fi pàdé.